ilé-ẹjọ́ tú Portable sílẹ̀ lẹ́yìn tó ní kó san mílíọ̀nù 2 náírà àti onídùúró 2. onídàájọ́ OL Òkè tilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Ìsàbò ìpínlẹ̀ Ògùn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 20 oṣù kejì ọdún 2025 yìí ti gba béèlì Portable tó sì ní kó san mílíọ̀nù 2 náírà owó ìtanràn àti onídùúró 2 tó rẹ́sẹ̀ walẹ̀ dáadáa. Portable ló ń kojú ẹ̀sùn olóǹkà 5 tó ní ṣe pẹ̀lú ìgbìmọ̀pọ̀ hu ìwà àìtọ́, ìṣàkọlù síni, ìfi ohun ìjà ṣàkọlù, níní ohun ìjà lákàtà ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Portable tí wọ́n fẹ̀sùn kàn ọ̀hún ti wá ní òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn náà. Atótó arére gbọ́ pé àwọn ọlọ́pàá mú ẹ̀sùn Portable lọ sí ilé-ẹjọ́ wípé ó finúfíndọ̀ ṣàkọlù sáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń rí sí ààtò ìlú nípínlẹ̀ náà lásìkò tí wọ́n lọ ṣe àyẹ̀wò sí ilé ibùdó ìgbafẹ́ rẹ̀. Láti ìgbà náà ni Portable ti lọ fi ara pamọ́ tí ìjọba ìpínlẹ̀ Ògùn sì kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá lẹ́yìn tí wọ́n fi gbóró òfin mú àwọn ọmọlẹ́yìn rẹ̀ 9 kan tí wọ́n jọ fi ẹ̀sùn àkọlù náà kàn. Nínú wọn ni Olúwaṣeun Ayénúwà, Precious Ohigebo, Olúwapẹ̀lúmi Adéosùn, Gospel Kanu, Nurudeen Waris, Adétọ́lá Aláṣẹ, Fatima Muhammed, Ìfẹ́olúwa Babátúndé àti Samuel Adélékè. Nígbà tó ń farahàn nílé-ẹjọ́, Portable olórin Zazuzẹ náà ló ń gbọ̀n pìrìpìrì tó sì ń bomi lójú pòrò pẹ̀lú agbẹjọ́rò fún olùjẹ́jọ́ náà. Olúwatóyìn Ayọ̀délé rọ ilé-ẹjọ́ láti gba béèlì rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ní aláìmọ̀kànṣe ní oníbàárà òun jẹ́ títí di ìgbà tí ilé-ẹjọ́ yóò fi sọ pé ó jẹ̀bi lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ayọ̀délé mú dá ilé-ẹjọ́ lójú pé Portable kò ní tasẹ̀ àgẹ̀rẹ̀ tí yóò sì máa yọjú ní ìgbà gbogbo tí ilé-ẹjọ́ bá ní kó wá sí ilé-ẹjọ́. Ẹ̀wẹ̀, onídàájọ́ OL Òkè ti wá ṣèkìlọ̀ pé lábẹ́ bó tilẹ̀ wù kó rí, Portable kò gbọ́dọ̀ lọ sórí ayélujára láti lọ́ọ́ máa sọ̀rọ̀ ilé-ẹjọ́ tàbí ọ̀rọ̀ tó jọ mọ́ ẹjọ́ ọ̀hún, kò sì gbọ́dọ̀ dá rògbòdìyàn sílẹ̀ pẹ̀lú.